jẹ́ àtúnkù dédé àsìkò yìí níbi yóò kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Arólé Bàbá 1010 TV2 ibi tá a ti mú ròyìn wá ní àjà àbálẹ̀ pẹ̀lú mi nǹkan bá ṣe ń lọ. Ìròyìn tá a ṣe bẹ́ẹ̀ tá a mú wá fún yín fún ti àsìkò yìí òun náà pè ní àjà àbálẹ̀ tá a sì ṣe ní ṣókí bíi ọbẹ̀ òge. Orúkọ oníròyìn òun náà ni Àyànfẹ́ Elédùmarè. Fún ìtẹ́ láǹfààní láti ṣẹ̀ṣẹ̀ máa darapọ̀ mọ́ wa lọ́jọ́ títì ní ìkànnì aláyọ̀ ìkànnì Arólé Bàbá 1010 TV2 oníṣojú ọmọ káàrọ̀ òjìrè nípa àwọn ìròyìn àjà àbálẹ̀ ní tó ní ṣe pẹ̀lú Yorùbá Nation, Biafra Nation àti oríṣiríṣi àwọn ìròyìn lórílẹ̀‐èdè Nàìjíríà lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé. Ṣé mo ní ṣókí lọ́bí oge tọ̀ tásìkò yìí ẹgbẹ́ kókó tí ń bẹ nínú ìròyìn náà. Ọ̀sán ti já ọ̀run sì ti ṣe bẹ́ẹ̀ ó ti dọ̀pá. Olúgbọ́n ti orílẹ̀ Ìgbọ́n ló ṣe bẹ́ẹ̀ pàdánù ìyá tó bí lọ́mọ lénìí. Nínú ìròyìn tó fara pé ìta àmúwá yìí ògbóǹtarìgì goolí fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles Nwabali òun náà ti ṣe bẹ́ẹ̀ pàdánù bàbá rẹ̀ lénìí bákan náà. Ní ìpínlẹ̀ Ebonyi arákùnrin kan ló ṣe bẹ́ẹ̀ tó dáná sun ara rẹ̀ mọ́lé àti ilé mọ̀lẹ́bí rẹ̀ látàrí èdè àìyedè tó wáyé láàrin òun àti ìyàwó rẹ̀. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Ọ̀sán ti já bẹ́ẹ̀ ni ọ̀run ti dọ̀pá. Olúgbọ́n ti orílẹ̀ Ìgbọ́n nípínlẹ̀ Ọ̀ṣun ló ti ṣe bẹ́ẹ̀ pàdánù ìyá tó bí lọ́mọ lénìí. Ìyába Margaret Oyèrónkẹ́ Àlàó tó jẹ́ ìyá kábíyèsí ọba Francis Àlàó Olúgbọ́n ti orílẹ̀ Ìgbọ́n ní ìpínlẹ̀ Ọ̀ṣun òun ló ti ṣe bẹ́ẹ̀ dágbére fúnlé ayé pé ó di ìgbó ṣe ó tún di ojú àlá ó tún di bẹ́ẹ̀ ni bá tún jọ ni. Gẹ́gẹ́ bí kábíyèsí orí adé ọ̀hún ọba Francis Àlàó bó ṣe fi ìròyìn náà léde lówùúrọ̀ yìí ní àsìkò tó sọ jáde láàfin rẹ̀ nínú ètò ti sọ di mímọ̀ wípé òun pàdánù abiyamọ tòótọ́ ìyá òun Margaret Oyèrónkẹ́ lẹ́ni tí ó jẹ́ ẹni ọdún mọ́kànléní ọgọ́rin 81 years lókè pẹ̀ ṣáájú kí ọlọ́jọ́ náà kí ó tó dé. Ọba Àlàó Francis ojúwe ìyá rẹ̀ àti bàbá rẹ̀ tó ti dolóògbé láti bí ọdún 12 sẹ́yìn wípé wọ́n jẹ́ ẹni àmì òróró Ọlọ́run pàápàá jùlọ tí wọ́n sì ti jẹ́ pàápàá jùlọ tí wọ́n tún jẹ́ ẹni tí a lè pè ní ajíhìnrere èyí tí wọ́n ṣiṣẹ́ dé ìlú Àkúrẹ́, Òṣogbo àti Ògbómọ̀ṣọ́. Ó ní ó ń gbà ní àdúrà wípé iwájú tí ìyá tí wọ́n kọjú sí báyìí kò ní bàjẹ́, ẹ̀yìn tán fi sílẹ̀ náà yóò túbọ̀ máa dára sí ni. Ọba Francis Àlàó òun ló ṣe ìkéde ìpapòdà ìyá rẹ̀ lénìí. Nínú ìròyìn tó farapẹ́ yìí níṣe ni ògbóǹtarìgì goolí fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles yún Stanley Nwabali lòun náà ti ṣe bẹ́ẹ̀ pàdánù bàbá tó bí lọ́mọ báyìí. Gẹ́gẹ́ bí ògbóǹtarìgì amúlé ọ̀hún tá a mọ̀ sí goolí ikọ̀ Super Eagles Stanley Nwabali ó ní ó ti ṣe bẹ́ẹ̀ kéde ikú bàbá rẹ̀ lórí ẹ̀rọ ayélujára Instagram nínú ètò ti kọ síbẹ̀ wípé ó mà ṣe òun pàdánù bàbá òun lówùúrọ̀ ní ti ṣe ọjọ́ Ẹtì ọjọ́ 15. Gẹ́gẹ́ bí Nwabali bó ṣe fi sójú ayélujára rẹ̀ kò kọ síbẹ̀ irúkú tó pa bàbá náà ṣùgbọ́n sọ di mímọ̀ wípé akọni ti lọ ẹrú náà ó sì ti ṣe bẹ́ẹ̀ ó ti ṣògì báyìí. Ní ìpínlẹ̀ Ebonyi arákùnrin kan ló ṣe bẹ́ẹ̀ dáná sun ara rẹ̀ mọ́nú ilé tó sì tún ṣe bẹ́ẹ̀ dáná sun ilé àwọn mọ̀lẹ́bí rẹ̀ nínú èyí tí àwọn ìyàwó àtọmọ náà tán ti fi ara gba ọgbẹ́ yamayama. Arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Oyíòkè Uwende Ogu tó ń gbé ní agbègbè Ndi-Eche Ìgbégù ní ìjọba ìbílẹ̀ Izzi ní ìpínlẹ̀ Ebonyi. Òní ìròyìn náà ló ń fi léde báyìí wípé ó ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ pẹ̀lú bí ó ṣe dáná sunra rẹ̀ mọ́lé látàrí èdè àìyedè tó wáyé láàrin òun àti ìyàwó rẹ̀ èyí tí orúkọ tẹ̀ jẹ́ Felicia Uwende Ogu. Gẹ́gẹ́ bí àwọn tí ọ̀rọ̀ náà sojú wọn bí wọ́n ti bá àwọn ikọ̀ oníròyìn sọ̀rọ̀ wọ́n sọ dímọ̀ wípé èdè àìyedè tó wáyé láàrin olóògbé ọ̀hún àti aya rẹ̀ òní ó mú ọ̀rọ̀ náà tó mú lọ sí ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ nínú èyí táwọn mọ̀lẹ́bí Oyíòkè Uwende Ogu tó jẹ́ olóògbé tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n dájọ́ tí kò tẹ́ Nwabali tí kò tẹ́ lọ́rùn tó sì bínú padà wá sínú ilé nínú ìtasọdímọ̀ wípé ó palẹ̀ aṣọ àti àwọn nǹkan míì mọ́ sí inú
ilé ìtajà tí wọ́n ti ń ta wórógbó nílò ìtàn ti sọ mímọ̀ wípé kò pẹ́ rẹ̀ ní ó bínú lọ sí ilé àwọn mọ̀lẹ́bí ìyàwó rẹ̀ nílò tí àwọn ọmọ àti ìyàwó náà tí wọ́n wà nínú ilé náà tí wọ́n ń sùn lọ́wọ́ tó sì já wíńdò wọn nílò tó ti da epo bẹntiró tó sì sọná sí inú ilé ọ̀hún. Lẹ́yìn tó wu ìwà yìí tán ó ní àwọn ènìyàn gbìyànjú láti dóòlà ẹ̀mí ìyàwó ọ̀hún àti àwọn ọmọ rẹ̀ méjì tó sì sọ di mímọ̀ wípé wọ́n dóòlà ẹ̀mí wọn níbi tó ti gba ìtọ́jú ní ilé ìwòsàn àmọ́ sí ìyàlẹ́nu wọ́n rò pé ọ̀rọ̀ náà ti tán síbẹ̀ ni àfìgbà tí wọ́n tún gbọ́ ariwo ní ilé Onyi Uke yìí lẹ́ni tó ti dáná sun ara rẹ̀ mọ́nú ilé tó sì bá ibi ìṣẹ̀lẹ̀ náà léyìí tí ó bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Ṣé bá ní ṣókí báyìí òun náà la ṣe ọbẹ̀ oge fún ti àsìkò yìí pẹ̀lú ìròyìn tí a mú wá fún wa kójú báyìí lọ ní ti àsìkò yìí ẹ tún pàdé wa láṣálẹ́ ní nígbà tá a tún padà máa fún yín lẹ́kùnrẹ́rẹ́ ìròyìn míì lórí bí nǹkan bá ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà àti lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé ẹ tó ṣe àkójọpọ̀ ìròyìn tó tún mú wá sójú móhùnmáwòrán yín náà ni àyànfẹ́ Elédùmarè títí dìgbà tá a pàdé mo kí n pé a kú àtàárọ̀ o.